ìdájọ́ ń bẹ fún sọ́lfù ní èdè that is linguistically lọ́dọ̀ àwọn ní linguistic àwọn tí wọ́n study àwọn sọ pé ní sọ́lfù lọ́dọ̀ tàwọn ó sì ní ó ní ìtumọ̀ márùn-ún tó máa tún ìtumọ̀ márùn-ún. Àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni alimẹ́yì. Alimẹ́yì látara mọ́ọ̀lá. Alimẹ́yì ní gbé ní kíyàn kúrò láti ibì kan lọ síbòmíì, kíyàn yẹ kúrò níbì kan, bóyá àdúgbò kan, èèyàn kúrò ládùúgbò kan lọ sádùúgbò míì, èèyàn kúrò nílùú kan lọ sílùú míì, èèyàn kúrò nílé lọ sọ́jà. So ó mọ tó ìtumọ̀ rẹ̀ ni pé ní ibi tí èèyàn wà tẹ́lẹ̀ kíyàn yí kúrò ńbẹ̀. Gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ìtumọ̀ àsọ́lfù náà ni yíyí. Àsọ́lfù ìtumọ̀ rẹ̀ ni yíyí. Yíyí tá à ń sọ yìí ó lè jẹ́ pé ní èèyàn ló yí kúrò láti ibìkan lọ síbì kan. Jẹ́ sí pé ní nǹkan tí ò lẹ́mìí ló paradà ló yí padà sáwọ̀ míì. So anything tó bá ṣe kí ni tí nǹkan bá ṣáà ti change tó bá ti yí, á máa sọ wípé ní sọ́lfù ni ó ṣẹlẹ̀ sí. Alimẹ́yìlù náà òun náà máa túmọ̀ àsọ́lfù. Ìyẹn ni pé níbi tá a bá ti rí gbólóhùn sọ̀rọ̀ bàbá yìí tí wọ́n lò verb ni fáìlù ni. Máàlà náà verb lòun náà. Máàlà yìí wọ́n yọ látara alimẹ́yìlù. Sọ̀rọ̀ fà yìí ó wá látara àsọ́lfù mazari ni. Náà a máa sọ pé ní máàlà al-mu'allimu ila al-fasl. A sì tún lè ní sọ̀rọ̀ fà al-mu'allimu ila al-fasl. Ìtumọ̀ rẹ̀ ni pé ní olùkọ́ yìí lọ sí inú kíláàsì, ó kúrò láti tó wà tẹ́lẹ̀ ó sì tún kó lọ sí inú al-faslu kíláàsì yàrá ìkẹ́kọ̀ọ́. So máàlà ó kúrò níbi tó wà ó lọ sí yàrá ìkẹ́kọ̀ọ́. Sọ̀rọ̀ fà ó yí olùkọ́ yìí lọ sí yàrá ibi tí yóò ti kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìtumọ̀ rẹ̀ náà ni al-qalbu, ó yí padà. Nǹkan dojú dé bó ṣe wà tẹ́lẹ̀ ó sì kí ni kó yí padà. Náà tá a bá ní qalaba ó wá látara al-qalbu, bó ti ní sọ̀rọ̀ fà yó wá látara as-salfu. Qalaba ó yí padà, sọ̀rọ̀ fà ó yí padà náà ni á tù. A lè sọ wípé ní qalaba Zaidu labana ma'an. Àbí ká ní sọ̀rọ̀ fà Zaidu labana ma'an. Ìtumọ̀ rẹ̀ ni pé ní Zaidu ó yí wàrà padà ó sọ di omi. Àmọ́ tó dà sí. So ó ṣàrí kí ni wàrà la rí tẹ́lẹ̀ pé wàrà ní ó wá sí nǹkan kan sí, ó dá kẹ́míkà sí ni, ó domi sí ni, ó dá nǹkan míì sí ni. Wàrà yẹn wá kúrò ní wàrà tá a mọ̀ọ́mọ̀ ó sì kí ni ó wá di omi. Tó bá ti wá di omi, a sọ pé ní gbogbo tó lè kó lè ṣe wá ní wàláhì Zaidu ti kí ni ó ti sọ wàrà yìí di omi. Ìtumọ̀ rẹ̀ náà nìyẹn. Ẹlẹ́kẹ̀ẹ́ta náà ni al-mana'. Al-mana' hàn ká farabalẹ̀ nígbà yìí kí ìyẹn prevent nǹkan kí yẹn pọ̀ pé kí nǹkan ó má ṣẹlẹ̀. So òun ní tútùmọ̀ sọ̀rọ̀ fà náà. Òun tútùmọ̀ sọ̀rọ̀ fà. Ọ̀nà tí ń gbà tú ìtumọ̀ sọ̀rọ̀ fà ni wípé ní tá a bá sọ wípé ní mana'a ó wá látara al-mana' ó kọ̀. A tún lè sọ pé ní mana'a ó sì kí ni ó yí. Náà tá a bá ní mana'a ní al-mudiru dukhul al-qa'a. Sarafa ní al-mudiru dukhul al-qa'a. Olùdarí ilé ẹ̀kọ́ tá ń pè ní al-mudiru principal ó kọ̀ fún mi láti wọnú hall. Àbí pé kí ni sọ̀rọ̀fà ní al-mudiru ó yí mi kúrò láti wọ kí ni láti wọnú hall yẹn ni pé ó prevent mi nígbà tí mo fẹ́ wọlé. Mana'a ní ó kọ̀ fún mi. Sọ̀rọ̀fà ní ó yí mi kúrò, ó yí mi ó yójú mi pé nǹkan ó ṣàrí kí ni kò jẹ́ kí n wọlé. Ìtumọ̀ rẹ̀ náà ni nínú èdè à ń sọ̀rọ̀ nípa linguistic. Àwọn àfọwọ́ni sọ́lfù gangan àwọn náà ní ìtumọ̀ fún sọ́lfù á padà sọ ìtumọ̀ rẹ̀. Ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin náà ni at-taghyir. Yíyí padà náà ni ìtumọ̀ eléyẹn látara ghayyara. Látara ghayyara yìí wọ́n ní taghyir ti wá méjì kí ni derivative ara wọn ni àwọn méjèèjì. Ó yí padà náà ni. Tá a bá ní ghayyara sadiqi al-amra, ọ̀rẹ́ mi náà ti yí ọ̀rọ̀ padà. Bẹ́ẹ̀ náà ni sarafa sadiqi al-amra, ọ̀rẹ́ mi ti yí ọ̀rọ̀ padà, ó ti sọ ọ̀rọ̀ àná di bá mi nípa agree sí ìdíkú ibẹ̀ mọ́. At-tahwil yíyí padà ni à ń pe òun náà pé ní nǹkan ṣe kí nǹkan yí padà. Hawwala ó yí padà pé ní hawwala ó yí padà àti sarafa nǹkan kan náà ni. Ìyẹn ni wípé ní àwọn èyí tí má ti padà sí báyìí a sọ wípé ní bí wọ́n ṣe ń túra wọn nìyẹn.
a kàn mọ wá bó ṣe fàlà sí láti ń túra wọn nìyẹn. wọn ní hawala muhammadu lawna thawbihi, muhammad ó ti change, ó ti yí kọ́lọ̀ aṣọ rẹ̀, ó ti yí padà. àṣírí sọ́rafa muhammadu lawna thawbihi, muhammad ó ti yí kọ́lọ̀ aṣọ rẹ̀ padà. léyìí ni àwọn kelimat, àwọn gbólóhùn táwọn náà tún ìtumọ̀ sọ́lfù. ẹni pé ní tábà ti lo sọ́lfù a lè lo àwọn kelimat, bí tábà ti lo váàbù wọn síra wọn a lè lo síra wọn, yóò sì máa tú ìtumọ̀ kan náà. èyí ni ṣókí nípa ìtumọ̀ sọ́lfù ní èdè Yorùbá.